Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ láǹfààní àti oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ lórí ìkànnì yìí ẹ má gbàgbé ẹ kàn sára tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú review fíìmù bí eléyìí wá ẹ máa láǹfààní láti rí wọn máa notify yín pé yes Holy Concept tó ti jù mí. Sinimá wo làwọn mú wá fún yín lọ́jọ́ tí ò ní Princess Ajara mà ní o kúkúrú sàǹbẹ àǹtí Ajara. Sinimá làmúwá lọ́jọ́ tí ò ní àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa níbẹ̀ Yoruba Plus TV ibẹ̀ ló ti jáde ẹ wo kemity Ajara fúnra rẹ̀ Lola idije Juliet jato Yinka Quadri àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kópa nínú sinimá Princess Ajara. Ẹ lọ sórí ìkànnì Yoruba TV Plus lórí YouTube ẹ tẹ̀ síbẹ̀ Princess Ajara bóyá ẹ lè wò ń bẹ̀ direct tàbí kẹ́ tẹ̀lé mọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn fa sí ìyẹn ni pé kẹ́ download ẹ̀ kẹ́ ọ̀rá máa wò kẹ́ farabalẹ̀ wo fíìmù yìí bẹ́ẹ̀ ni fíìmù yìí ǹjẹ́ a lè bú kábíyèsí àbí a lè dá kábíyèsí lẹ́bi ò nígbà tí kábíyèsí kọ̀ láti mú Princess Ajara àbí gẹ́gẹ́ bí ọmọọba láti ọdún tó bàbá ẹ̀ ti jọba sórí ìtẹ́ kò wọ ìlú wárí débi tó máa mọ̀ bá àfin ṣe rí àṣé bàbá tó ní kọ́mọ ó dúró sẹ́yìn odi àsomọ̀ nítorí o sì kì bá wá ṣe àwọn onílẹ̀ nígbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí ní ṣubú ṣeré tán ní dandan ni o àfikọ́ ọmọ ọba kó wọlé wá tí ìbá wá ṣe yẹn ẹ̀jẹ̀ ọba ò ní ìbá ti wá rí Princess Ajara délé bó ṣe rí dáńkú tó gbogbo ààfin ló bẹ̀rẹ̀ sí ní dàrú àwọn olóyè gan ògbẹ́yìn òun kálukú ló ń fún ní sáìzì ẹ̀ Lola idije náà ò gbà fún ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ jẹ́ ká wọnú apá kejì Princess Ajara báwo ló ṣe máa rí gan ǹjẹ́ Ajara padà máa succumb ǹjẹ́ àwọn alálẹ̀ máa fọhùn padà pé kábíyèsí dá ọmọ yìí padà síbi tó ti wá àbí kábíyèsí máa gbà kí Princess Ajara kó tú ààfin kó tú ìlú mọ́ òun lórí ni pẹ̀lú ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀ ìwà támídànù ìwà mákònímọ́ra ó dẹ̀ pera ẹni kíni princess gẹ́gẹ́ mo ti sọ ẹ wá lọ sí ìkànnì Yorùbá YouTube ìbẹ̀lẹ̀ sí máa rí ẹ kàn tẹ́ síbẹ̀ Yoruba Plus TV ẹ tẹ Princess Ajara síbẹ̀ ó máa gbé jáde ní galanto ní part 2 àwọn arìnrètí báwo ló ṣe fẹ́ jẹ́ o ṣé Ajara tiẹ̀ máa yí padà ní àbí kò ní yí padà ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section irú kábíyèsí yẹn ìmọ̀ràn wo lẹ ní fún tẹ́ bá rí kábíyèsí pé kábíyèsí o pẹ̀lú nǹkan tó máa ń ṣe ẹ jẹ́ kí n fún yín nímọ̀ràn ìwọ́n tá bá tún wá wò ó àwọn alálẹ̀ tán ní kí kábíyèsí lọ má Ajara wá sálálẹ̀ sójú wọn wà ń bẹ̀ ní àbójú wọn ò rí nǹkan kan àbórè alálẹ̀ àbónídìí tálálẹ̀ fi ni ó mú wá ìjà pàdé nínú apá kejì Princess Ajara lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì YouTube wa ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ tí ń ṣe yìí àkàndò onímú yín lọ́wọ́ ẹ ṣé ó dàbọ̀.